ìwọ Bobrisky ṣé bó rí tójú wá ń rí o sí láyé o rí nǹkan tá à ń go through o ń dùn mọ́ ẹ kó ń ṣẹlẹ̀ sí wa títí ẹ náà ti dé nìyẹn láwọ́ ẹ kó o fomi lò ńgbà tó ń gbé oko bọ ẹ VDM síta ṣé bó rí gbà tó gbé oko ẹ síta ibẹ̀ yẹn lóhun ẹ tó ti fẹ́ lọ ṣeré a lot of people say very dark man he is a bad man ó ṣe jẹ́bi tó ti lọ fokú ọmọ ọlọ́mọ hàn online ó ṣe jẹ́bẹ̀ ló ti dùn mọ́wọ́ láti lọ ṣeré. tọ́ ẹ̀yin èèyàn wa arábìnrin yìí tí a ń pe orúkọ rẹ̀ ní LIZZY ANJORIN ó ti bú Bobrisky ó bú Bobrisky gbogbo ilẹ̀ ṣàmọ́ Bobrisky ó bú gidi gan nínú fídíò yìí ó dẹ̀ tún advice rẹ̀ gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ ó tún kí gidi gan ṣùgbọ́n ó tún padà blast rẹ̀ náà ní nínú fídíò yìí ẹ jẹ́ ká wo fídíò náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí ó ti yá. wọ́n ní ẹ má jẹ́ ká fẹjọ́ ṣègbè ìpọ̀rí ẹjọ́ wà lọ́rùn ẹ má jẹ́ ká ṣàbòsí ṣe bó orí gúrùpù wọn orí sáàkù wọn kí ló wá mú bọ̀ kí ló mú ìjọ tó ti ń dáṣà yí ẹ tó ti ń ṣe kọ́ńtẹ̀ǹtì ẹ o lè lo orí menstruation o lè lo bímọ o lè bẹ̀rẹ̀ sí ní máa pariwo o lè lọ́kọ ẹ ti wà láràùndì ṣé ò gbé ayé àlàáfíà kí ló wá lọ bẹ̀ kí ló wá lọ bẹ̀ wọ́n fi ẹ́ kírètì kọ́ńtẹ́ǹtì òbí tó bá rẹ̀ dé àwa tá a kó bàtà sábíà tá a sá 440 ṣé o rò pé mi ò strong ni àbó rò pé mi ò láyà ó ga o. I told him. I was like, no, I can't 100% the whole second. Bobrisky, ó ṣe jẹ́ time tí voice ẹ jáde ó ṣe jẹ́ time 3 days ago ni Gistlover open another page ó ṣe jẹ́ time ó ṣe jẹ́ ó kọ̀ọ̀la kan release voice ẹ ló wá padà wá ṣé o ti ronú bẹ́ẹ̀ ó ṣe jẹ́ time like wọ́n fẹ́ release àná náà release voice ẹ Gistlover padà wá ní ìjẹta àbí ìjẹrin wọ́n dẹ̀ ti kọ́kọ́ gbé kéèsì BB àti K1 wá àwa destroy ẹ̀. Now, mo rí ní comment section, the only people that are rooting for you is Gistlover and her cohort, pretending to be your friend as if she wants to save you. She's not saving you. She's getting more information from you to knock you, if care is not taken, to 6 feet. Yeah, this is one of the most beautiful fabric ever. Bobrisky, listen to me and read my lips. O rí pé àná náà play voice. Ọjọ́ náà fún ẹni wọ́n ní ìjẹta àbí. Kí ló dé tó jẹ́ pé ìjẹta àbí jẹrin ló jáde padà. Wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lórí social media nígbà tí Gistlover wọlé lọ. Tó bá rò dáadáa. Kí ló ṣẹlẹ̀ lórí internet? Oh, ṣé Gistlover fẹ́ sọ fún àwọn nǹkan tó ṣẹlẹ̀ lórí internet? The last show tó ṣe kéèsì bàbá Tapio ṣé ó lọ ná owó ransom ni àbówó ẹni tó gbé kéèsì bàbá Tapio wá then kí ló dé tí Gistlover tó bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ lọ́dà kiri who is connecting the dots? Who is connecting the dots? Who is connecting the dots? If you are not connecting the dots, stop saying Bob talks too much. Please, I don't want to see that on my page. See, VDM, Bobrisky, scandal will not be allowed. I am doing an analysis. And if your brain is too soft to connect the dots, TTM duty Bobrisky lo. Yeah, it is very beautiful. Yeah, one of the most. It's beaded all over. Beautiful. It's beaded. You don't understand why to ṣe jẹ́ wípé láti joy
Gistlover ó lọ sinmi kí ló dé tó jẹ́ wípé so are you telling me pé Gistlover wà well informed dada pé ọ̀la wọ́n máa fún ẹ ní money wọ́n ní ọ̀túnla wọ́n máa gbé voice note ẹ jáde? Is that why she's back? Because so many things ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ láti jọjọ́ ẹ̀? Mi ò ní blame VDM orokoloko kunko tó gbẹ̀ pàṣẹ. I am not accusing you, or I am just trying to tell you ibi tó ti ṣe mistake. Sending someone to prison, taking people to court or to station is a life trauma. Setting people up, releasing nude of VDM is a life trauma. It is a life trauma. You shouldn't, not that moment. Kí ló fún ẹ l'assurance pé ọ̀rẹ́ ẹ tó ń bẹ ẹ sọ̀rọ̀ yìí gan Gistlover kọ́ ló ń rìkọ́ọ̀dù ọ̀rẹ́ ẹ yẹn tó máa tèmẹ̀ tó dẹ̀ máa rìkọ́ọ̀dù ẹ̀ tó máa tèlẹ̀? Kí ló fún ẹ l'assurance? Because Gistlover fẹ́ mọ̀ ta ni godfather ẹ. Ó wà after life ẹ olókọ́lé sí Pinnock olóra Benz ora range ode o ṣe cake G-Wagon. Gistlover need owó. Ó need owó. Ó need owó gan. So now game tí mo rí so far so good. Gistlover wá ṣe bí ká ní pé ó ń root fún ẹ. Gistlover is not rooting for you, Bobo. Gistlover is not rooting for you. Gistlover is looking for more material to knock you. And Gistlover is pretending. As if sorry gbogbo comment tó wà ní Insta blog yẹn. Gbogbo comment tó wà ní Insta blog yẹn. Ṣé o ń gbọ́ mi? Tó bá wo comment yẹn, wá rí pé àwọn tó ń sọ pé àwọn tó ń support yẹ. Gbogbo àwọn tó ń support yẹ yẹn, they are not supporting you. Inú group Gistlover ló wà. Òun ló dẹ wọ́n síta bí ẹni tó fẹ́ help ẹ. Má gbàgbé pé Gistlover ló lọ gbẹ́nu ìṣó wá. Gistlover ló sọ fún mi pé ẹnu ìṣó sọ pé bí ń pa òun lẹ́yìn tó post mi tán. Mo wá sọ pé kílé tó ṣe contact mi kó tó lọ post video ẹnu ìṣó. At least kó gbọ́ from my side. Ó wá ní okay kò sí problem. Ó wá lọ gbọ́ evidence lọ́dọ̀ ẹnu ìṣó dẹ̀ converse fún pé oh please don't bully Lizzy. Truly they paid me. I'm not owing house rent. Truly they are giving me money. Why is Gistlover not posting that evidence? Tí Sàríyù fún. Because it was Gistlover playing Sàríyù off and online. It's simple. And Gistlover is playing the same game with you, Bobo. It's playing the same game off and online through DM.